Ọmọọdun Mejidinlogun dèrò ilé-ẹjọ́. Ileeṣẹ Panapana ló mú Ṣere. Ìjọba ìpínlẹ̀ Èkó ti wọ́ ọmọkùnrin ẹni ọdún 18 kan, Uzoku Solomon, lọ sílé ẹjọ́. Ẹ̀sùn tí wọ́n kà sí i lẹ́sẹ̀ ni pé níṣe ló máa ń pe àwọn iléeṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí yóò sì tàn wọ́n kúrò níléeṣẹ́ wọn lórí nǹkan tí kò ṣẹlẹ̀. Ìgbákejì adarí ètò ìròyìn àtàwọn nǹkan tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ará ìlú níléeṣẹ́ Panapana ìpínlẹ̀ Èkó, Ọlọ́ládé Agboola, tó sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun Túsìdeè ọjọ́ 18 oṣù kẹrin ọdún yìí, sọ pé ọwọ́ àwọn ti tẹ afurasí náà, àwọn sì ti ṣetán láti wọ́ ọ lọ sí ilé ẹjọ́ májísírèètì tó wà lágbègbè Ọgbà nípínlẹ̀ Èkó láago 9 ọjọ́rùú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kẹrin yìí. Ó ní nǹkan bíi aago 6:15 ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 14 oṣù kẹrin ọdún yìí ni afurasí pé nọ́mbà pàjáwìrì níléeṣẹ́ Panapana tó wà nínú Harmony Estate Langbasa, Àjà nípínlẹ̀ Èkó, tó sì jẹ́ kó yé wọn pé iná ń jó lọ́wọ́lọ́wọ́ níbìkan nínú estate ọ̀hún. Ní kíákíá ni wọ́n ti ṣa àwọn ikọ̀ kan jọ tí wọ́n sì tún kó ọkọ̀ ńláńlá ti àwọn iléeṣẹ́ Panapana láti tẹ̀sán wọn tó wà ní Lekki Phase 2 ni wọ́n bá gba ibẹ̀ lọ. Wọ́n débẹ̀ tán ni wọ́n rí i pé kò sí iná kankan tó ń jó ní àdúgbò ọ̀hún. Nítorí tí ẹni yẹn ti máa ń pe irú ìpè pàjáwìrì báyìí lémọ́lémọ́ látẹ̀yìnwá, àwọn òṣìṣẹ́ elétò ààbò inú ẹ́stéètì ọ̀hún bá wọn ṣèwádìí ẹni tó ń dààmú àwọn òṣìṣẹ́ ìjọba yìí. Èyí ló sì ṣe àtọ̀nà bí wọ́n ṣe mú ọmọkùnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Uzoku tó ti jingiri nínú kó máa pe àwọn òṣìṣẹ́ ìjọba wọ̀nyí ṣeré. Nígbà tó ń fi ìdùnnú rẹ̀ hàn lórí bí ọwọ́ ṣe padà tẹ afurasí ọ̀daràn náà, Margaret Adéṣeyẹ tí í ṣe adarí iléeṣẹ́ Panapana ìpínlẹ̀ Èkó sọ pé ìjọba Èkó kò ní fààyè gba irú ìwà burúkú bẹ́ẹ̀, àti pé ìjìyà tilẹ̀ wà fún irú ẹ̀ṣẹ̀ yìí lábẹ́ òfin iléeṣẹ́ Panapana ìpínlẹ̀ Èkó ti ọdún 2013. Ó tẹ̀síwájú pé bí ọwọ́ ṣe tẹ afurasí ọ̀hún tí wọn yóò sì wọ́ lọ sí ilé ẹjọ́ yìí yóò jẹ́ ẹ̀kọ́ fáwọn ọmọ orílẹ̀-èdè yìí tírú ìwà rádaràda bẹ́ẹ̀ wà lọ́wọ́ wọn, tó jẹ́ pé wọ́n kúndùn kí wọ́n máa pè lórí nǹkan tí kò ṣẹlẹ̀ kí wọ́n sì tibẹ̀ máa da àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ pàjáwìrì ríboríbo. Ó ní ohun tó mú kọ́rọ̀ náà dùn àwọn jọjọ ni pé ìwà ká máa pe àwọn èèyàn lórí ohun tí kò ṣẹlẹ̀ yìí ti gògò láàrin àwọn kan láti bí oṣù 6 sẹ́yìn nísìnyí. Ìjọba kò sì ní fi ààyè gba irú ẹ̀. Wọn kò ní káwọ́ bọ̀tán kí wọ́n máa wòran títí táwọn èèyàn yìí yóò fi ba ìlú jẹ́ mọ́ wọn lórí. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.